lẹ́kọ̀ọ́ gan nípa tí ń jẹ́ àràfá bọ́n ti fẹ́ gun àràfá lọ́la yìí àwọn tó wà ní Mẹ́kà ànábì kọ́ wa kí lànábì dé á ṣe lọ́jọ́ tí wọ́n bá ń gun àràfá lọ́jọ́ ọ̀la yìí tó jẹ́ Tuesday yìí ànábì jẹ́ ó yé wa pé gbogbo ẹni tí ọjọ́ àràfá bá bá láyé kó gbìyànjú kó gbàwẹ̀ o. gbogbo ẹni tí ọjọ́ àràfá ọ̀la yìí bá bá láyé ànábì ní kó gbìyànjú kó gbàwẹ̀ o. walillahi ala nnasi hijjul bayt. àwọn ọmọ ya wa ń bẹ Mẹ́kà báyìí nínú wọn dùn. ilayhi sabila. ajá wa Babátúndé Rọ̀ṣídátù ẹ̀ bá wà dáadáa. ilayhi sabila. Ànábì ní gbogbo ẹni tí ọjọ́ ọ̀la tó gun àràfá yìí tó bá bá láyé. sallallahu alayhi wa sallam. Ànábì ní gbogbo wa ni ká gbàwẹ̀ o. kí gbogbo wa ká gba àwẹ̀ lọ́la àràfá yìí má jẹ́ ké bí ò sí pọ́ débi wípé o ò ní gba àwẹ̀ lọ́la ìtò fi mọ̀ pé ó gbàwẹ̀ lọ́la yìí jẹ́ kí n sọ oríire tó wà ń bẹ̀ tá Ànábì ròyìn fún wa. sallallahu alayhi wa sallam. Ànábì ní gbogbo ẹni tó bá wà nínú àwẹ̀ tó bá gba àwẹ̀ ní yawmal àràfà. Ànábì ní gbogbo ẹni tó bá gbàwẹ̀ lọ́jọ́ ọ̀la àràfá. Ànábì ní gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ sẹ́yìn ẹ̀ṣẹ̀ ọdún kan Ọlọ́run ó parẹ́ fún un lẹ́ṣẹ̀ tó ti ṣẹ̀ sẹ́yìn. Ànábì ní lẹ́yìn pé ẹ̀ṣẹ̀ tó tún ti ṣẹ̀ sẹ́yìn ọdún kan yẹn kọ́ tọ́lọ́run bá tún parẹ́ Ànábì wá ní ẹ̀ṣẹ̀ tí ó tún wá ṣẹ̀ fún ọdún kan Ànábì ní gbogbo ẹni tó bá gbàwẹ̀ lọ́la àràfá yìí bọ́lọ́run ó tún wá parẹ́. walillahi ala nnasi hijjul bayt. sórí bọ́lọ́run fẹ́ràn wa ẹ̀ṣẹ̀ tí wọn náà ti ṣẹ̀ ó máa gbáko ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tí wọn náà rò lọ́kẹ̀rẹ́ pé sọ́lọ́run lè forí jì ọ́. àbáwá aláwọ̀ yìí ẹlòmíín ṣe ẹ̀ṣẹ̀ débi wípé ìwọ̀n ń páyà pé òun mọ̀ dáràn pé sọ́lọ́run sì lè forí jì òun. Ànábì jẹ́ ó yé wa wípé tí èyàn bá fi lè gbàwẹ̀ lọ́la àràfá tí wọ́n fẹ́ gun àràfá láwọn tó wà Mẹ́kà Ànábì ní gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ fún ọdún kan tó ti ṣẹ̀ sẹ́yìn ẹ̀ṣẹ̀ ọdún kan Ànábì ní Ọlọ́run ó parẹ́. Ànábì tún wá ní lẹ́yìn pé ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ fún ọdún kan yẹn tọ́lọ́run bá parẹ́ èyí tó ti ṣẹ̀ sẹ́yìn inú ọdún kan Ọlọ́run ó parẹ́. èyí tó tún wá ṣẹ̀ fún ọdún kan la ilaha illallah Ànábì tún jẹ́ ó yé wa pé Ọlọ́run ó tún parẹ́ fún gbogbo ẹni tó bá ṣe kíni ní gbogbo ẹni tó bá gbàwẹ̀ ní ọ̀la àràfà.